Atótó arére o, atótó arére o, gbogbo ẹ̀yin Sànmọ́rí ẹ kú ìkàlẹ̀ o. Gbogbo yín pátápátá náà la tún kí a ò lólódì kankan lórí ìkànnì yìí gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo àsìkò tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa nípa ìwé Atótó arére tá à ń kà lọ́wọ́ tó jẹ́ ìwé bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkédìjí ọmọ bíbí ìlú Ọ̀yọ́ Aláàfin. Àkọlé òdì ẹ̀wù ibẹ̀ la dé, ojú ìwé 56 sí ni. Bùkọ́lá Òṣùnwó mọ̀ lórúkọ mi. Tẹ́ ẹ bá gbàgbé èyí tá a kà gbẹ̀yìn, ọ̀kẹ́rẹ́ gorí ìrókò, àdá àlàbá wọ́n fi bí pẹlẹbẹ lélẹ̀ nígbà gbogbo. Tó ayé ò ní rí wa mú lágbára Ọlọ́run, a ò ní bọ́ sọ́wọ́, a ò ní ṣìwàwù lójú Olódùmarè, ayé ò ní gba fújà lọ́wọ́ àwa. Àmín náà ni ìdáhùn àdúrà wa ò máa gbà, ayé wa ò máa dùn ní kò ní kàn. Ẹ wá nǹkan fìdílé, ẹ jẹ́ àtúntò máa gbádùn ara wa, àbórí ìnàró lẹ́wà ibi yòówù tẹ́ ẹ lè wà, gbogbo ọ̀nà náà ló jọ gbà wá. Àlàbá jókòó lábẹ́ igi àgbáàrín, ayé ń lọ mọ́ lára, ọkàn rẹ̀ kò sí níbẹ̀, ọ̀rọ̀ ara rẹ̀ ti sú pátápátá porongodo. Irú kẹ̀kẹ́ tí ó yí òun mọ́lẹ̀ kìtọ́kìtọ́ níwájú báǹkì nílàrẹ́ kò ṣe pa òun yányán, tàbí kí mọ́tò kan tún mú kẹ̀kẹ́ yìí gùn kí gbogbo rẹ̀ wá yí pọ̀ mọ́ ara wọn níbẹ̀, kí àwọn panápaná máa wá yanjú rẹ̀, kí òun ti kú fínfín dípò èyí tí òun dákú lọ rangbọ̀dàn, tí òun tún wá jí sínú ìṣẹ́ àtìyà. Nígbà tí òun sì dákú lọ gbádàrí bẹ́ẹ̀, kí ní ṣe tí òun kò gba ibẹ̀ rí kọjá sọ́run, tí òun tún bọ̀ wá jìyà ayé? Kí ní ṣe tí àwọn nọ́ọ̀sì àti dókítà kò kúkú gún òun ní abẹ́rẹ́ tí yóò pa òun, tàbí kó tilẹ̀ ṣe èsì lọ́wọ́ wọn? Àṣé lóòótọ́ ni pé ẹni tí ń wá kú kì í rí kú, ẹni ikú ń wá kiri ni ikú ń lé kiri. Ó tún wo ojú títì níwájú rẹ̀, mọ́tò ń lọ lọ́tún, wọ́n ń lọ lọ́sì, àbí kí òun sáré síwájú, kí òun kó sẹ́nu ọkọ̀, kí mọ́tò pa òun bí adìẹ, àbí kí òun sì juwọ́ sí mọ́tò kan ó gbé òun lọ sí Iléṣà. Bóyá bí òun bá dé Iléṣà ó lè tún ẹrù òun dì lọ́hùn-ún, ṣùgbọ́n ibo ni akíwárápá lè sá lọ fún wárápá? Ibo ni onígẹ̀gẹ̀ lè pẹ̀mọ́ sí fún gẹ̀gẹ̀ ọrùn rẹ̀? Ibo ni iná rí lọ tí èéfín kò ní tẹ̀lé? Kí eré parẹ́! Ẹ̀rín pa Àlàbá nígbà tí ó gbọ́ tí oníyèrè ń polówó yèrè. Nítòótọ́ ni ebi ń já a níkùnjẹ, ṣùgbọ́n oníyèrè kò ní gbowó ni, àti pé díẹ̀ ní ti ebi. Lóòótọ́ wọn á ní ebi kì í wọnú, kí ọ̀rọ̀ mìíràn tún wọ̀ ọ́, ṣùgbọ́n ọ̀ràn ẹ̀dùn ọkàn Àlàbá bó ti jókòó lábẹ́ àgbáàrín yìí kọjá ọ̀rọ̀ nípa oúnjẹ. Ọ̀rọ̀ ńlá ló ń kẹ̀rìrì lọ́kàn rẹ̀. Ọ̀nà ibo lèèyàn lè bá ọ̀nà ìyẹ̀wù já? Òrùngbẹ ń gbẹ náà, agbọ́ ti òrùngbẹ. Ènìyàn lè mú mi nítomi, ṣùgbọ́n kò sí mòkúrò nítòsí, bẹ́ẹ̀ ni kò sí abọ́ ìbomi mu. Ó wo ilé tí igi àgbáàrín yìí hù síwájú rẹ̀, ó rí ènìyàn ní inú ilé lọ́hùn-ún, ó dìde lọ bá a. Ẹ káàsán níyì o, ìwọ ta ni o? Ẹ jọ̀wọ́ mo wá tọrọ omi mu ní o. Bàbá àgbà kan jáde, ó bomi fún un mu. Àlàbá mu mi, ìnira rẹ̀ sì dínkù díẹ̀. Ṣé oúnjẹ àárọ̀ tí wọ́n fún un ní ọsibítù ń bẹ nínú rẹ̀? Bí ó tilẹ̀ jẹ́ pé ojú ẹ̀kọ́ pípò lógbólógbó kan báyìí tí kò kún aha lọ. Bẹ́ẹ̀ pẹ̀lú àkàrà rìnrìn 4 kí o máa mú mi lé ná. Ní ti oúnjẹ, ẹnu wo ni òun tilẹ̀ rí fi oúnjẹ kankan bọ̀ báyìí? Ohun àsìyánu pọ̀ngàlà, ohun àtòkèlè bọ́. Kí eré parẹ́! Obìnrin oníyèrè yìí fi mí sílẹ̀ jàre, kò wá rí ibòmíràn kiri yèrè rẹ ní gbogbo Ilé Ifẹ̀, àfi lọ́nà ọsibítù lọ́jọ́ tí wọ́n dá Àlàbá sílẹ̀ lẹ́yìn ìjàmbá tó yẹ kó pa á tí kò pa á. O sì rí ìgbà mìíràn kiri yèrè rẹ, àfi ìgbà tí ebi ń pa Àlàbá, tí Àlàbá kò sì lówó tí yóò fi kó yèrè lọ́wọ́. Ṣọ́ra rẹ obìnrin yìí o, nítorí àìbàámọ̀ Àlàbá ń ronú ní o, kò sọ̀rọ̀ kí ènìyàn gbọ́. Kí eré parẹ́! Obìnrin oníyèrè yìí ń kiri lọ sọ́nà Sábó. Ọ̀nà rẹ̀ ń jìn sí Àlàbá díẹ̀díẹ̀. Ilé ìwòsàn ló tilẹ̀ ti ń bọ̀ ni, àbímọ̀ rẹ̀ Sábó ló ń lọ ni, àbí yóò tàtàpọ̀ sí gbòòrò bí ènìyàn ní kọ́bọ̀ méjì péré lápò? Bí olúwa rẹ̀ ìbá kó yèrè díẹ̀, ó máa yàn sẹ́nu lọ́kọ̀ọ̀kan, yèrè díẹ̀, ẹ̀pà díẹ̀, kó mọ ìgbà tí ó dìde nílẹ̀ lábẹ́ igi àgbáàrín lẹ́yìn tí òun ti tọrọ omi mu tán. Kò sì yẹ kí onílé tún máa wo òun lórí ìjókòó lábẹ́ igi níbẹ̀, kí òun sì yára gbéra nílẹ̀ lókù bí kò bá sí nǹkan mìíràn nídìí rẹ̀. Bí òun bá dúró jù bẹ́ẹ̀ lọ,
oníbàárà ń bá olè bọ̀nù. Ó kúrò lábẹ́ igi àgbáàrín. Kì í ṣe pé ó kúkú mọ ọ̀nà ibì kan pàtó tí òun ń lọ, ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ ń darí rẹ̀ lọ sọ́nà sábó. Ó ń lọ, ìrònú mú un sùnsùn. Yérèrè ẹ pàrẹ́. Oníyéré kò kúkú mọ̀ pé Àlàbá ń gbọ́. Obìnrin yìí kò tilẹ̀ ní jẹ́ kí ènìyàn sinmi ni. Bí ó dé yìí, yérèrè ẹ pàrẹ́. Bí ó tún dé ọ̀hún, yérèrè ẹ pàrẹ́. Kò sí ibi tí kìkìrì dé ni àbó ti jẹ́. Àbí Àlàbá ni wọ́n ní kó kiri fún ni. Ó tún tajú kán. Ó sì rí i pé obìnrin yìí ti pàtẹ yéré rẹ̀ sídìí igi ọdún kan báyìí. Ó ti jókòó, ó sì ti ń ta yéré rẹ̀ níbẹ̀. Àbí tẹ́ ẹ̀kan kọ́ nìyí ni, àbí òmíràn ni. Ó dàbí ẹni pé eléyìí ti dá ìsọ̀ síbẹ̀ tẹ́lẹ̀, nítorí pé àwọn tí ń kẹ́pà lọ́dọ̀ rẹ̀ pọ̀ ju ti ẹni tí ń kọjá lọ lásán tó sọ̀ láti tẹpà fún àwọn ènìyàn ìtòsí. Kì í sì ṣe ẹnìkan ṣoṣo péré tó pè é lórí ìkiri ni ó sọ̀ lọ láti tajà fún. Àwọn alárò kan bọ̀ lọ́nà ọ̀dọ̀ Àlàbá. Bàrà ni àwọn náà yà sọ́dọ̀ ẹlẹ́pà. Èé ṣe, ó ń fi àwúre tajà ni, àbí ó ní oògùn awọ́rò. Àlàbá náà yà sọ́dọ̀ ẹlẹ́pà yìí. Òkùnkùn ní nǹkan mìíràn tó ń lọ ṣe níbikíbi. Bẹ́ẹ̀ sì ni ojú kì í gbowó ó tó wòran fún ni. Ẹ bá mi kó oníkọ́bọ̀ kí ẹrún yéré àti ẹ̀pà, kọ́bọ̀ méjì méjì. Kọ́bọ̀ méjì ní tèmi o. Ẹ̀pà nìkan. Wọ́n ṣe wọ̀dùwọ̀dù lọ́dọ̀ ẹlẹ́pà. Àlàbá kó sáàrin wọn. Ó gbìyànjú àti rántí ọ̀nà tí Sámínù gbà tí ó fi kẹ́pà láì sanwó, tí ó sì gba ṣẹ́ǹjì lọ́wọ́ ìyá ẹlẹ́pà ní òkè sódà. Ènìyàn gbọ́rọ̀ ìkúlẹ̀ méjì. Ẹ ní bá mi kó tèmi náà ni. Ǹjẹ́ ìyá ẹlẹ́pà yìí ó ṣe é kó nígàn? Ó jáfáfá jọjọ. Kánmọ́kánmọ́ ló sì ń dá oníkálukú lóhùn. Síbẹ̀síbẹ̀ ẹnu ni ìfà wà. Bóyá àjẹṣe é bò lábo. Ìjẹ́ǹjẹ́ ànádùn mọ́ ehoro lẹ́nu. Ẹ bá mi kó tèmi náà ṣẹ́, àbí eléèlò ló fẹ́? Oní kọ́bọ̀ méjì kíákíá. Ẹlẹ́pà tí wọ́n ìwọ̀n agolo pẹlẹbẹ méjì. Ó rún, ó fẹ́, ó di egbìnrin rẹ̀, ó nà sí Àlàbá. Owó dà? Ṣé bí mo ti fún ọ lówó? Èló lo fún mi? Nígbà wo lo fún mi lówó? Èmi ti fún ọ lówó o. Àlàbá ti gba egbìnrin ẹ̀pà sọ́wọ́. Ó ti ń sọ ẹ̀pà sẹ́nu lọ́kọ̀ọ̀kan pẹ̀lú ògbójú, ṣùgbọ́n ìbẹ̀rù ń bẹ nísàlẹ̀ ikùn rẹ̀. Ọmọ yìí, bá mi mówó mi o. Àní mo fẹ́ gba ṣéǹjì ni. Ṣéǹjì owó mi tó kù. Olè! 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 Ìyá ẹlẹ́pà ti dìde gáú nídìí ẹ̀pà. Ó ti fún jàmọ́nú. Ó nawọ́ gán Àlàbá lẹ́wù. Ó bù ú so. Ẹ̀wù Àlàbá sì ń ya ẹ̀wù lọ́wọ́ rẹ̀. Ìwọ náà fún lówó rẹ̀, àbí? Àbára àwọn jàgùdà ni. Bí wọ́n ti ṣe nù, wọ́n pọ̀ nílẹ̀ yìí báyìí o. Àwọn ọmọkọ́mọ gbogbo. Ọ̀pá là á pa wèrè. Ibi tí Àlàbá gbọ́mọ ní ọ̀rọ̀ ẹnu nìyí. A fi òjò àbàrá tó bẹ̀rẹ̀ sí rọ̀lé lórí. Tí kálukú yẹn ibi tó bá fẹ́ kí bẹ́ńdẹ́ sí Àlàbá lára. Ìgbà tí ìgbà mú, wọ́n pa á bí ejò àìjẹ. Wọ́n lù ú bí bàrà. Ẹ̀pà bí ńlá. Kí ló tún jẹ́ ẹ̀pà? Èyí tí Àlàbá dì mọ́wọ́ ti fọ́n kálẹ̀. Ó ti yí pọ̀ mọ́ erùpẹ̀. Yẹ́ ń lu tèmi náà lára rẹ̀ ó jàre. Òótọ́ mà ní. Wọ́n á sì ní nígbà tí gbogbo ayé ń lù ú. Kí ni ìwọ náà ń wò tó ò fi lu tìrẹ níbẹ̀? Bó bá rí bẹ́ẹ̀, èmi náà fọwọ́ bá o torí àbúra léra. Ó máa ń kú lọ. Ìgbà náà ńkọ́? Ẹni àmọ̀rí ìbá kú. Ìgbà tí kò tíì kú, kí ló wúlò fún? Bó bá fi lọ kú, á sì dẹ́rù yí ẹlẹ́pà. Ẹni tó bímọ ọ̀ràn ní pọ̀n. Ẹlẹ́pà náà tètè fura pé bí arọ́ bá mu oògùn ìyàgbẹ́, wàhálà ló ń wá fún àwọn ará ilé rẹ̀. Bí wọ́n bá pa á kalẹ̀ tán báyìí, gbogbo wọn ni yóò sá lọ. Bẹ́nìyàn bá fà wọ́n, wọn ò ní nírù. Fúnra ìyá ẹlẹ́pà ló wá bẹ̀rẹ̀ sí bẹ̀ wọ́n. Ẹ dákun, ẹ fi sílẹ̀ o, kó máa lọ. Láì sanwó, mo bùn. Ọlọ́run á bá mi yọ lápò rẹ̀. Ẹ̀yin náà tí ẹ ń gbolè láàyè nu, má dá lóhùn. Ibi àwọn olè ni wọ́n yọ̀dẹ̀ tí wọn ò lè máa gbé gbogbo àtẹ lórí alátẹ. Wò ó, ẹlẹ́pà, gbé igbá ẹ̀pà rẹ síwájú lọ́hùn. Kí o kúrò níwájú ilé mi. Mi ò lè jẹ́rìí. Ẹja tuntun ti wọnú omi. Bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí ni àwọn tó ń lu Àlàbá tó ń lù ú lọ. Ó mà sì ń kú lọ o. Nítorí ìkúnlẹ̀ abiyamọ. Ojú Àlàbá ti bò. Igbe ló ti ń ké tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó ti ń han ènìyàn létí. Kò wá là òróró tó bẹ́ẹ̀ mọ́. Àwọn tó ń lù ú bẹ̀rẹ̀ sí sá lọ lọ́kọ̀ọ̀kan nítòótọ́. Inú Àlàbá kò dùn pé wọ́n ń sá lọ. Ó wù ú kí wọ́n lu òun pa. Kí òun kúrò nínú ìṣẹ́ àti ìyà. Kí òun kọrí sí ọ̀nà ọ̀run. Kí òun máa lọ sinmi. Irọ́ o. Àfi bí ẹ bá lù mí pa lónìí, ó tiraka fọhùn ni. Òun náà kọ́ ló ń sọ̀rọ̀. Ó pa ìrora mọ́ra. Ó dìde nílẹ̀. Ó lọ́mọ ìyá ẹlẹ́pà. Bàbá kan báyìí tó ti dúró lọ́ọ̀kan tó ti ń wòran wọn wá súnmọ́ wọn. Ṣé àìsí alàgàtà
ni ènìyàn méjì bí jàlájà kú tiẹ̀ ti jẹ́ ìwọ ìyá ẹlẹ́pà. ẹ máa ṣe ń wo bàbá òdì ẹ̀wù ọlọ́run ò mà ní jẹ́ kẹ́ ẹ rálákò wá bá o jẹ́jẹ́ mi ni mò ń kiri ẹ̀pà mi ní kíní ìjàgùdà yìí kẹ́pà kọ́bọ̀ méjì tí ò fún mi lówó o ó sanwó fún ọ ó sanwó fún ọ ó lè bẹ́mi ló lè ní o bí wọ́n ní máa lọ mo bùn ọ ó kò ní tiẹ̀ níwájú èṣù ò gbọ́dọ̀ ṣe ènìyàn méjì pọ̀ irọ́ ni o àfi bó o bá lù mí pa lónìí tiẹ̀ ti jẹ́ ìwọ ọmọ nítorí agbẹ́jọ́ ẹnu ẹnìkan dájọ́ àgbà òṣìkà ni ṣé ẹ rí mo kẹ́pà kọ́bọ̀ méjì lọ́wọ́ ìyá yìí mo sì ti fún un lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́bọ̀ 10 alápapọ̀ mo sì wá ní kó fún mi ní ṣéǹjì kò sì tún fẹ́ fún mi mọ́ ìwọ fún èmi lówó ṣé o lè fi ojú rẹ méjèèjì búra kọ́bọ̀ 10 alápapọ̀ ẹlẹ́pà rẹ́rìn-ín ọlọ́run ti dájọ́ yìí dáadáa ẹ dákun bàbá òdì ẹ̀wù ọlọ́run á dá ọmọ yín sí ẹ ní ṣòwò àdánù ẹ bá mi yẹ inú igbá mi wò kí ẹ sì wo gbogbo ara mi bí ẹ bá rí kọ́bọ̀ 10 alápapọ̀ kankan lọ́wọ́ mi bí mo ti dúró yìí bí ẹ bá fi rí ọ̀kankan á jẹ́ pé mo purọ́ mọ́ ọmọ ọlọ́mọ yìí ni. ojú àlàbá kéré ó dá a lójú pé ìyá ẹlẹ́pà mọ ẹjọ́ rẹ̀ láre ló ṣe ń sọ̀rọ̀ tó ń yàn ká bẹ́ẹ̀ bí òògùn ẹni bá dáni lójú dandan ni ká fi lù rí bàbá òdì ẹ̀wù. èyí tí mo sọ kalẹ̀ tí mo pàtẹ níyìn lónìí yìí kò tí ì ju kí ẹnìkan lè rìn láti yìn dé oríta ọ̀kan lọ. òde ọlọ́mọ láti lọ látàárọ̀ tó fi jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ wá ń pàtẹ níwòyí ni. àwọn oníbàárà mi ti ń dúró dè mí tipẹ́ àwọn tí wọn ó sì kọ́kọ́ kẹ́pà lọ́wọ́ mi lónìí náà ní kinní burúkú yìí bá lọ́dọ̀ mi ṣẹ́ǹjì ni gbogbo wọn fi kẹ́pà kò sí ẹni tó fún mi ní kọ́bọ̀ 10 alápapọ̀ èmi náà ò sì mú ọ̀kankan wá sí yìí tẹ́lẹ̀ bí ẹ bá fi rí kọ́bọ̀ 10 alápapọ̀ lọ́wọ́ mi á jẹ́ pé mo jí ni tàbí ó sì jẹ́ owó ọmọ yìí ní tòótọ́ ẹ má dá lóhùn jàre bàbá báyìí ni kọ́bọ̀ 10 ọ̀hún àtàárọ̀ ni mo ti ń dì mọ́wọ́ kiri mo sì wá kẹ́pà oníkọ́bọ̀ méjì níbẹ̀ ní kò sì wá fún mi lówó ṣẹ́ǹjì tèmi bàbá náà wo àlàbà títí ó rẹ́rìn-ín ó mìírí ó dáa ọmọ èlò ló wá kù sọ́wọ́ rẹ báyìí owó ti tán lọ́wọ́ tèmi kò burú ìwọ ìyá ẹlẹ́pà àgbà náà ní í gbà iṣẹ́ òsùn kí o fi kínra fọwọ́ ranú èké ló ní kọ́bọ̀ méjì alọ́ ní táhún abọ́másí níta náà rẹ o alábàáhùn ló lọ jí iṣu àná rẹ̀ wà nínú oko ní àná rẹ̀ bá ká a mọ́bẹ̀ àná ò ṣe méní kò ṣe méjì okùn ìtàkùn ló wá tó fi dẹ alábàáhùn mọ́kùkùté nínú oko gbogbo èrò àlọ́ gbogbo èrò àbọ̀ ẹ̀sìn ni wọ́n ń fi alábàáhùn ṣe bí wọ́n ti ń lọ lọ́nà ọjà láàárọ̀ yẹ̀yẹ́ ọjọ́ náà ò láàlà àmọ́ nígbà tó dìrọ̀lẹ́ tí wọ́n ń darí ti ọjà bọ̀ tí wọ́n tún bá alábàáhùn lórí okùn lára kùkùté nínú oko àná rẹ̀ àná mà ni wọ́n bẹ̀rẹ̀ sí í dálẹ́bi o pé bí ènìyàn kì í bá ṣe ìkà bí ènìyàn so ènìyàn mọ́lẹ̀ látàárọ̀ láì ṣẹran láì jẹ láì mu ọ̀tọ̀ọ̀tọ̀ àná rẹ̀ náà nìyí bí wọ́n má sì ti tún wá ń wí nírọ̀lẹ́ nìyẹn o nítorí náà ìyá ẹlẹ́pà ọlọ́run ó fòfò rẹ̀ mí kàkún sàrà owó a máa bọ́ sọnù lọ́wọ́ ẹni àlọ́ ń táwọn o àbọ̀ tàná rẹ̀ ìyá ẹlẹ́pà fọwọ́wọ́nú ní tòótọ́ ó ní ẹ máa ṣe ń wo bàbá òdì ẹ̀wù ọlọ́run á tún ti yín náà ṣe o òdì ẹ̀wù wá kọjú sí àlàbá ó ní ìwọ ọmọ ọlọ́run ní jẹ́rìí àfẹ́yín pinràn ẹni tó mú bá ṣe ẹran nínú àwo tó mú rẹnu tó gé apá kan sínú ẹnu lọ́hùn-ún tó fi ìyókù lé èkejì rẹ̀ tí wọ́n jọ ń jẹun lọ́wọ́ bí tẹnu ló pọ̀ jù ni o bí tọwọ́ ni ọlọ́run ló mọ̀ ó lè jẹ́ pé ní tòótọ́ ní ọkàn rẹ fẹ́ fún ìyá ẹlẹ́pà lówó tí o sì ṣe bí o ti fún un ṣùgbọ́n tí o ò tí ì fún bí owó ọ̀hún tilẹ̀ wà lọ́wọ́ rẹ tẹ́lẹ̀ bí wọ́n ti yí ọmọ inú eruku yìí bóyá ni kò ti ní bọ́ sílẹ̀ ṣùgbọ́n kápò rẹ àbílì bí ìyá ẹlẹ́pà ti wí máa lọ ní tìrẹ ọmọ ọlọ́run ò ní fẹ́ bí pa ọ́ ṣùgbọ́n ìwọ náà o ò tún ní ṣéǹjì kankan tí o lè béèrè mọ́ lọ́dọ̀ ẹlẹ́pà o ọ̀nà wo ni ó rọrùn jù láti kú ènìyàn lè gbìyànjú kó forí sọlẹ̀ akáṣe ẹni tó bá fúnra ara rẹ̀ forí sọlẹ̀ kì í kú àtàrí rẹ̀ náà lè yọ kókó kó wú gbàǹdùgbàǹdù tàbí kí ọrùn rẹ̀ yín tàbí kí ọrùn máa dùn kí ó sì máa ró bí ènìyàn kó sódò ó lè mú mi yó lásán kí wọ́n tẹ omi inú ikùn rẹ̀ jáde nígbà tí wọ́n bá yọ ọ́ jáde ènìyàn ṣèèṣì kó sẹ́nu mọ́tò ọ̀hún kò pa olúwa rẹ̀ bẹ́ẹ̀ sì ni ó ṣòro kí ènìyàn rí mọ́tò tó ń bọ̀ olúwa rẹ̀ sáré síwájú rẹ̀ pé kó tẹ òun ẹ sì tún wáá wo bàbá yìí kàkà kó jẹ́ kí wọ́n lu òun pa lọ́dọ̀ ìyá ẹlẹ́pà arọ́wà ló tún bẹ̀rẹ̀ sí í pa fún wọn àlàbá ń lọ ẹsẹ̀ rẹ̀ ń wọ́ gẹ́ẹ́rẹ́rẹ́ nílẹ̀ ẹ̀rín kọ́ pẹ̀lú ẹ̀fẹ̀ àwọn ènìyàn fi ṣe ẹ̀sín lásán ni
wọn kò lù ú mọ́ ṣùgbọ́n èébú fúnra rẹ̀ a máa dunni ju ọ̀rẹ́ lọ nígbà mìíràn kò sì lè fèsì fún wọn ọ̀rọ̀ kò dùn lẹ́nu ìyá olè. Àlàbá kò tètè fura pé bí òun ti ń lọ yìí bàbá tó bá wọn dá sí ìjà ń tẹ̀lé òun lẹ́yìn. Àlàbá kò wẹ̀yìn nítorí ojú ń tì í ó dàbí kó tètè kúrò ládùúgbò náà ìyá máa jẹ́ olè o. Àlàbá fẹ́rẹ̀ dé oríta ọ̀nà Ìlàrẹ́ kó tó fura pé bàbá ẹ̀ kan ń tẹ̀lé òun lẹ́yìn. Bàbá yìí ló pè é wípé ọmọ yìí orí rẹ̀ fẹ́ ọ lónìí wọn ìbá lù ọ pa níbẹ̀ yẹn ni ìwọ fẹ́ ṣe pátá o ò mọ̀ pátá ṣe o ò mọ̀jà ó gbé omi ìjàkadì kaná tí n kò bá débẹ̀ lẹ́ẹ̀kan ni kò bá mọ̀ tì lónìí. Àlàbá kò mọ bí ó ti yẹ kí òun dáhùn báwo ni Àlàbá ìbá ti dáhùn. Ta ni bàbá òdì ẹ̀wù? Àkórí òdì ẹ̀wù náà ojú ìwé 54. Ibi náà láti máa wa ọkọ̀ rẹ̀ gúnlẹ̀ sí lónìí. Oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín. Àjọṣe wa ò ní bàjẹ́ àwa láò máa wá ẹ̀yin náà láò máa bá láfíàánù yín ò ní di àwa náà wà ní tẹnugbó lọ bí ọwọ́. Yorùbá dùn ká àtótó àrèrè ẹ gbìyànjú kẹ́ ẹ máa like kẹ́ ẹ máa share kẹ́ ẹ máa comment kẹ́ ẹ tún máa subscribe sí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Àṣà wa kò máa gbọ́dọ̀ parẹ́ ìgbà wo lọ́làjú fẹ́ farapamọ́ jẹ wá ní ìyáàdí ó aláṣọ nílé àmì wá kìsà alẹ́ ní nílé àmì sùn lẹ́ẹ̀kan alọ́kọ́ nílẹ̀ àsìwà fọwọ́ komi. Títí ìgbà náà Bùkọ́lá Ọ̀ṣunwòyí náà rèé Owólabí bàbá tó bí mi lọ́mọ. Ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀.